lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Lónìí a fẹ́ sọ fún wa yìí pé ìmáàmù Tọ́láhá ìmáàmù Ògbómọ̀ṣọ́ land ó ti kọjá pé èèyàn á sọ pé àfẹ́kàn yan ìmáàmù ṣé inú ààfin ìmáàmù tí máa kírun àbínú mosque gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá yányán Ògbómọ̀ṣọ́ land tí wọ́n mọ̀ òun náà ni ìmáàmù Tọ́láhá ti ń kírun ẹ̀nà kò sì yọ kò dẹ̀ sẹ́ńtì ọ̀yọ́ bí èèyàn bá fẹ́ lò lágídí àwọn gan ṣetán àti kojú òǹtọ̀hún lágídí. Ìmáàmù wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n kájú ẹ̀ Ọlọ́run jẹ́ mi ogun ẹ máa gbọ́ o. Wọ́n lẹ́yìn kan wá sọ yí pé ẹni tó bá ti fà á lẹ̀ ìgbà wo lọ́bọ̀ fà yàn lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ṣé bàbá tó ẹsẹ̀ jẹ ní ẹ tí ì ṣe mùsùlùmí yọ wà fà ẹnìkan lẹ̀ fún yín ẹni tó yẹ pé ó ń sin Kùránì ká lórí irun kí lẹ fẹ́ fi wéra wọn náà ìwọ tó ń sọ̀rọ̀ gangan fúnra rẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ pé ẹni ọba bá ti fàálẹ̀ lágbà ní rábítà àwọn bàbá wa ni o rábítà àwọn bàbá wa ni o nọ́mbà 1 ìwọ tó kọ́ ń sọ̀rọ̀ ohun nọ́mbà 1 ni pé kí ló ní lọ kí ni ìmáàmù tó lọ fẹ́ yọ yìí kí ló ní lọ that's number 1. Ìmáàmù tó fẹ́ mú wáyé náà kí ló náà ní lọ kí ni ipò rẹ̀ ìmọ̀ rẹ̀ tọ́kájú máàmù ni irú ìborùn mo kàn fẹ́ sọ fún máàmù Ògbómọ̀ṣọ́ wípé ẹ máa rẹ́rìn tí ní oge rẹ̀ máa jẹ tọ́kì ẹ máa jẹun tó bá dáa kí ló dé nítọ́lọ́ ń ṣe fún yín ń bẹ lọ́dọ̀ yín kì í ṣe propaganda kì í ṣe báyìí ń bá yín wọ́n kàn ń pọ́n yín lásán àwọn kan wọ́n kàn ń pọ́n wọn lásán ni wọ́n tẹ́ ẹ bá ní wọ́n ní sanáwì lọ́wọ́ yẹ kéèyàn check sanáwì yẹn ẹ̀yin ní sanáwì lọ́wọ́ àdẹ̀ rí níta ìfi sanáwì ìwòsè lórí mẹ́mbàrì ẹ tún ní PhD lọ́wọ́ gbogbo ayé lọ́mọ ẹ kéde kágbá ìbá ní PhD ni wọn bá ti wọn alẹ́ nìkan tí ó tó yín olóhùn ọ̀yàn nìkan tí ó tó yín ìtẹ́yìn náà ti mọ̀ pé ìṣe pápì lolo àbí wọ́n máa ń pè àwọn bíi bàbá sùwé àwọn irú eré báyẹn tí ìbá ti ń wò èyí banújẹ́ ẹ̀rín wọn fẹ́ kéèyàn ó ṣe kí ni o kéèyàn ò rín ẹ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe á bá a ṣe kí ni o bá a ṣe rí yìí àkọ́jọ́ ọ̀kọ́ sọ fún yín pé ní rábítà ìrìn èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀ ní ìbámu sọ́dọ̀ tàwa o ìran aláwọ̀ kọ́ rú àwọn tí wọ́n ń da rábítà rú wọn ọ̀pọ̀ ẹ̀yìn èèyàn ẹ má bu àwọn bàbá wa ní rábítà o àwa ń pèpè fún rábítà kún ó rìvọ́ọ̀mù ẹ̀ kí wọ́n rí organize ẹ̀ nítorí pé aláìkí àwọn ẹni Ọlọ́run àná ni wọ́n dálẹ̀ àwọn ẹni Ọlọ́run sì tún ṣẹ́kù ní bẹ́ẹ̀ náà dì í sìn rábítà ní ìran mẹ́ta tí òròjú má dàrú wọ́n ní àwọn bàbá wa tí sùúrù wọn pọ̀ àwọn àfáàgbà ọ̀jọ̀gbọ́n sùúrù wọn lọ pọ̀ àwọn ará kejì wọn dákẹ́ kí wọn ò mọ òdodo kí wọn ò mọ ń tọ́ ìyá ṣe ẹ rí i pé nígbà wọn fẹ́ máa sọ̀rọ̀ pé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní sọ ó lẹ́yìn tí ń sọ kódà tó bá di lọ́la tí adarí rábítà gangan bá wa sọ á ti mọ̀ pé wọ́n pèsè wọn lẹ́nu ni. Kèsè president rábítà o torí president rábítà àfáà wa ni o wọ́n kéwú níwò o wọ́n gbọ́n gan wọ́n dẹ̀ ní làákàyè ìtọ́pọ̀lọpọ̀ ń wò làwọn náà ń wò ọ̀jọ̀gbọ́n ni wọ́n àwọn èèyàn ń bẹ ní rábítà tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn ará kejì wọ́n dá lé ni wọ́n àfẹ́ kíkọ́ bàjẹ́ ni nígbà táwọn òsìn rábítà lọ́jà máa sọ̀rọ̀ báyìí tí ìwé èmi àti ẹ náà ta tinú ń bí tá a bá súnmọ́ rábítà níta àwọn bàbá yẹn ṣe làánú òsì á dá lé títọ́ lọ́wọ́ ó fi yanjú ẹ̀ ṣùgbọ́n mo rò bí àwọn bàbá wa ò ní dá lé kọjá bó ṣe yẹ
kí rọ́bìtọ̀ má bàa fò iye yìí lélẹ̀ torí tí wọ́n bá dá a lé jù kódà rọ́bìtọ̀ ó gbèpè láti sánmọ̀ lóyún náà lẹ́dínà káfàrú mímbà ní Israel àwọn tó yá kéńté inú àwọn bà ní Israel wọ́n ṣépè fún alálìsáni Dawuda wa Isa ibn Maryam alálìsáni ṣé Musa Isa àbíkẹ́ Dawud alálìsáni Dawud wa Musa wa Isa ibn Maryam dhalika bima asaw àwọn yẹn tó ṣe wọ́n ni pé wọ́n sẹ́lọ̀ ni o rọ́bìtọ̀ gbọ́dọ̀ sẹ́lọ̀ dhalika bima asaw wa kanu yahtadun wọ́n tún wá kọjá àlà èèyàn tiẹ̀ àwọn èèyàn máa pariwo pé rábìtà ti fẹ́ máa sẹ́lọ̀ pẹ̀lú kí wọ́n máa ṣe déédéé o pẹ̀lú kí wọ́n máa sọ̀rọ̀ o wa kanu yahtadun wọ́n tún kọjá àlà rábìtà kò ní sẹ́lọ̀ kò sì ní kọjá àlà lágbára Ọlọ́run torí àwọn bàbá rí ti mẹ́mbẹ́ kanu la yatanahawna anil munkari fahalu aw an munkarin fahalu la yatanahawna an munkarin fahalu sẹ́ẹ̀rí tí wọ́n bá ṣe nǹkan kan tí ó rọ̀ǹkì wọn ní kọ́rẹ́ tẹ̀ tí wọ́n bá ráwọn tó ṣe tí ọ̀dà wọn ní sọ fún wọn pé tẹ́ ń ṣe yí ọ̀dà walabisa ma kanu yaf'alu Ọlọ́run ní sí ọ ní tí wọ́n ń ṣe. Ọlọ́run ọba àlékè ọlásẹ̀ ẹ̀yà ìmọ̀ ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ lóyún alladhina kafaru min bani Isra'ila ala lisani Dawuda wa Isa ibn Maryam àwọn ànábì Ọlọ́run méjì ló bí wọ́n ṣe pé níbi kí wọ́n máa sọ̀pọ̀tì tí ó yẹ wọ́n sọ̀pọ̀tì àbí kí wọ́n dá lé níbi tí ò ti yẹ kí wọ́n dá lé tọ́lọ́run bá sọ pé ẹ̀ṣẹ̀ wọn ni pé wọ́n ti kọjá àlà ní bàbá wa ní rọ́bìtọ̀ tí a mọ̀ pé dá lé ni o ẹ sọ̀rọ̀ nísìn ẹ má jẹ́ kọjá àlà torí àwọn èèyàn ti ń pariwo pé gbogbo ẹni ó bá fẹ́ràn ànábì Muhammad sallallahu alaihi wasallam bá fẹ́ràn Ọlọ́run àtànábì ẹ̀ kókó ń rọ́bìtọ̀ yóò sì já síbi kan firstly mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé rọ́bìtọ̀ ti weak wọ́n tún wá ń weak ẹ̀ nígbà tí odidi Ògbómọ̀ṣọ́ ọ̀bá wà náà rọ́bìtọ̀ kí á nìtúmọ̀ rọ́bìtọ̀ tẹ́ bá rí àwa àwò ní rọ́bìtọ̀ àfọ́ọ̀sì mọ́ọ̀mù akókò wà ń bẹ̀ ni ẹ ti gbọ́ dáadáa irú òde yín tó mọ́ọ̀mù wá a mọ̀ sí èmi yìí mọ̀ sí èmi gangan mo sọ fún kábíyèsí pé ẹ jẹ́ wọn lọ sẹ́yìn tí mo pa àfẹ́ bá nǹkan jẹ́ nu o tí wò bá kó ń bẹ́ kì í ṣe rábìtọ̀ ilẹ̀ Yorùbá mọ́ Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ́ jẹ́ jáde kó ń bẹ́ yìí mo yẹ pé mo ń bọ́ àbẹ́ tó bá kó ń bẹ́ kí lẹ́ ń ṣe sẹ́yìn mọ̀ pé rábìtà tẹ́ ń gbé ilẹ̀ Yorùbá kò sí kó ń bẹ́ gan tẹ́lẹ̀ ẹ̀sìn parọ́ pé ilẹ̀ Yorùbá ni kò sí kò ẹ̀ mọ bẹ́ẹ̀ nítorí tí Èkó òfin sí ń bẹ̀ ìwà màdàrú yìí kò lè jẹ́ kí Èkó wa ronú pé jẹ́ ń wà ń bẹ̀ bí màdàrú bá sì wà ń bẹ̀ o. rọ́bìtọ̀ ẹ̀yin bàbá wa ẹlẹ́ẹ̀kejì tí mo débẹ̀ ni o ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ torí mo mọ̀ yín dáadáa ẹ̀yin bàbá àlùbáríkà àfáàwá ṣúgà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn onílàákàyè ni o àwọn máa mú wa nìbàdàn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn máa mú wa ọ̀pọ̀lọpọ̀ máa mú Lisa àwọn máa mú tó nílàákàyè bẹ́ẹ̀ inú wọn náà ni Dr. Yunus náà ní àwọn làákàyè táwọn wò mọ̀ rọ́bìtọ̀ lára náà nù ìmáàmù tàwa náà nílùú wo Dr. Abdulmumin àwọn táwọn wò mọ̀ yín lára náà nù táwọn èèyàn bá ti rí i pé rọ́bìtọ̀ ya yàkuyà wọ́n fi rọ́bìtọ̀ lẹ̀ àjẹ́ pé rọ́bìtọ̀ ọ̀ parẹ́ orí ẹni tó ti wá parẹ́ òun náà ó ṣe parẹ́ ẹni ọba yìí rọ́bìtọ̀ jẹ́ sẹ́yìn mọ̀ ẹ̀yin bàbá ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn máa béèrè pé ìran mẹ́ta mo pé wọ́n wà ń bẹ̀ ìran aláwọ̀kọ́ ọ̀nba nǹkan jẹ́ wọ́n kéré gan tí ẹ̀yin èèyàn wa tí mo fi dákọ̀ bẹ́ẹ̀ ta ní ká mọ bá sì tà á mọ́là báwo la ṣe fẹ́ dí pẹ̀lú rọ́bìtọ̀ iṣẹ́ ọwọ́ àwọn àgbà ni o iṣẹ́ ọwọ́ àwọn ẹni Ọlọ́run ni o bàbá wa Sheikh Adam Ali lórí bàbá wa Murtado Abdulsalam nìbàdàn Elékùrọ́ bàbá Madu bàbá wa Sheikh Abaki Muhammad àtàwọn bàbá bẹ́ẹ̀ lọ àwọn náà ṣiṣẹ́ ìgbésẹ̀ nìkan o àwọn ò sì fẹ́ kọ́ fọ́ ṣùgbọ́n ó weak ó sì ní ìdí reformation a kàn ń pariwo pé kí wọ́n jẹ́
kán rìfọ́ọ̀mù ẹ̀ kàkà kí wọ́n wá rìfọ́ọ̀mù ẹ̀ ẹ wá ń fààyè gbọ́tẹ̀ ọ̀tẹ̀ tí máa tẹ̀yàn ọ̀tẹ̀ tẹ́ ń fààyè gbà tẹ́ wá ń jẹ́ kẹ́nìkan máa gbẹnu rọ́bítọ̀ sọ̀rọ̀ yóò tẹ̀ rọ́bítọ̀ ẹ wá máa gbọ́ dáadáa jẹ́ ń sọ nǹkan pè rọ́bítọ̀ fún yín ṣe rọ́bítọ̀ tẹ̀ wíwùn registration rẹ̀ ti stable o àkọ́kọ́ ni wọ́n kọ́ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nù nǹkan pè rọ́bítọ̀ registration yín gẹ́gẹ́ ò tí ì ṣe kíni kò tí ì stable pé ìjọba mọ̀ yín officially pẹ̀lú òfin kí ló dé nítorí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ táwọn bàbá wa gbé kalẹ̀ ni wọn èlé èèyàn rọ́bítọ̀ òfin tí rọ́bítọ̀ ń lò táwọn èèyàn kan bá dìde pé ẹ̀yin tẹ́ fẹ́ dàrú ń dàrú àárẹ̀ ó ṣe rọ́bítọ̀ mo kó o dẹ̀ bẹ̀rẹ̀ ọmọ yí ẹ̀yìn kan nítorí ẹ̀ tí ó yé òun ẹ̀ lẹ́ni mẹ́sẹ̀jì òun. ìkejì rọ́bítọ̀ tẹ́ wí àjọṣe ni o kò ṣe authority o àpérò ẹ̀ láṣẹ lórí ìmáàmù kankan ẹ̀ lè yàn ẹ̀ lè yọ. gbogbo tẹ́ ń sọ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ìjẹ́ ń pè lógbómọ̀ṣọ́ ìmáàmù bẹ̀ ẹbí sẹ́ra mosque ní ẹ lè yàn yàn síbẹ̀ ẹ lè yọ ẹni tí bá ń bẹ̀ ń bẹ̀ ẹ wá ní ààfin lẹ́ ń lọ ààfin bú ààfin ọba èyí tí ì ṣe mùsùlùmí ṣé òun mọ nǹkan kan pa ìsìláàmù ni ṣé tí ìwà ṣe mùsùlùmí kọ́ bá yín fa olódò kan lẹ̀ kó lè bá àwọn báyìí náà ṣe àbí èyí sọ̀rọ̀ rọ́bítọ̀ lèyí àwọn bàbá wa ń ṣe sùúrù ni mufti tẹ́ ẹ jẹ gan àwọn bàbá wa ń ṣe sùúrù ni ògbón kálukú ṣe ìyẹn ló bí ebi nínú rọ́bítọ̀ gangan nìkan ti mì wáyé nínú most important city tí ń jẹ́ rọ́bítọ̀ lónìí ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ kan náà because àwọn tó bá jẹ́ pé Ọlọ́run bá dáadáa tó ń jó lódodo tí wọ́n sì ń sọ ara wọn ò lè balẹ̀ níbi kẹ́nìkan á máa fi rọ́ lọ́lẹ̀ náà ìmáàmù Tọ́lá pẹ̀lú ọ̀rọ̀ yìí pé ìmáàmù kan làwọn gbà ṣé ẹ̀yin ò mọ̀ pé ààfin ti yàn máàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni bàbá kí ló tuntun bẹ́ẹ̀ bẹ́tà ní àwọn èèyàn mọ̀ sí máàmù lónìí tí ò pamọ́ nù Ògbómọ̀ṣọ́ kó tó pamọ́ ní outside kíni Ògbómọ̀ṣọ́ ó tó jẹ́ máàmù ó tó fi sẹ́rán kò rújú kankan bẹ́gàn bá ti fọ́ ọ lọ́pọlọ àbọ̀ fọ́ ọ lójú lókù ẹ̀gàn wọ́n sì máa ba ayé èèyàn jẹ́ ẹ̀gàn máa ba ayé èèyàn jẹ́ ni bí èèyàn bá dá ẹ̀gàn ó sì sọ ọ́ di jákujàku Ìmáàmù Tọ́lá ni ọ Yunus Tọ́lá dọ́kítọ́rù ni fàkéhù ni ó gbọ́ ẹ̀sìn èyí ẹnu wọn bá àmọ́ tọ́lọ́hún fún ó ń lò ó a sì gbádùn ẹ̀ gbogbo àgbáyé ní gbádùn ẹ̀ àdúgbò ọ̀dọ̀ lọ èyí ò bá wọn stand wa rẹ̀ ni pé àwa pẹ̀lú ẹ̀ títí láéláé àti gbogbo àwọn bàbá ìkú náà